òpònú pọ̀ arìndí pọ̀ láàrin àwa kìrìsìtẹ́nì. àwa tá máa fi wèrè pè ọlọ́run á pọ̀ nínú àwa kìrìsìtẹ́nì yìí. ẹ máa jẹ pálapàla nù yà lọ́dọ̀ ọlọ́run. ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi àti ìwọ kò gbọdọ̀ ya èrèkèrè fún ara rẹ. èrèkèrè lẹ yà fún ara yín gbogbo ẹ̀yin tẹ́ bá ń pe fọ́tò Robert Powell ní Jésù Kristi Olúwa wa. ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. ìwọ tó bá ti ń pe Jésù Kristi Olúwa wa ní ọlọ́run ó ti ń fi ẹlòmíì ṣe ọlọ́run nìyẹn. òpònú ni gbogbo ẹ̀yin evangelist àtẹ̀yin olùṣọ́àgùtàn tẹ́ máa ń lọ play photo tẹ́ máa ń lọ play fídíò Jésù ní crusade ní sọjí. ṣé Jésù lẹ̀ ń wò yẹn? Jésù nìyẹn o ó fẹ́ gbọ́ wọ́n lé káìsàn rẹ̀ lẹ́kùú o ẹ yé tó àwọn ènìyàn jẹ. àwa kìrìsìtẹ́nì yìí ẹ jẹ́ ká tàn àwọn èèyàn jẹ torí pé ká má bàa tàn wá jẹ tá bá déwájú Ọlọ́run. Bíbélì sọ fún wa yìí pé kò sẹ́ni tí ò ní tẹ̀sí ikú kò sẹ́ni tó ní tọ́ ikú o. ẹ fẹ́ ṣiṣẹ́ ìyanu kó di sọ̀rọ̀ kí ló dé lọ handicap school kẹ́lẹ̀ kọ́ wọn odi síta kẹ́lẹ̀ kọ́ wọn abirùn síta. ẹ fẹ́ jẹ́ kí àfọ́jú kó ríran kí ló dé lọ sí sábó kẹ́lẹ̀ kọ́ wọn Haúsá tójú wọn ti fọ́ láti bí 100 ọdún jáde kẹ́lẹ̀ lajú àfọ́jú. ẹ fẹ́ jókòó dìde kí ló dé lọ sí mọ́ṣúárì. àwọn ọjọ́ kan máa gbé fọ́tò Jésù wọn náà wọ́n ṣe dúpẹ́ Jésù wọn máa gbé bàsíà funfun báyìí wọn á gbé fọ́tò síwájú wọn bẹ̀rẹ̀ sí ní kọrin Jésù ti jọba a mọ̀ pé Jésù ti jọba. fọ́tò tẹ gbé dání yẹn ṣé Jésù lẹ gbé dání ọ̀hún òpónúkọ tó máa wọ́ṣípù Màríà. gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ṣe máa ń sọ wípé bí Ọlọ́run ṣe dá ànábì Muhammad ó yàtọ̀ sí bó ṣe dá gbogbo wọn tó kù bẹ́ẹ̀ náà ni bí Ọlọ́run ṣe dá Jésù Kristi Olúwa wa ó yàtọ̀ sí àwa tó kù. gbogbo èyí tẹ́ ẹ gbé fọ́tò yẹn sílé ẹ ti gbé ère sílé ẹ ti fi nǹkan míì ṣe Ọlọ́run. gbogbo fọ́tò tẹ́ ẹ gbé sílé fọ́tò Robert Powell tẹ́ pè Jésù ẹ lọ sọ́dà nìkan ẹ sún. torí pé nínú Bíbélì nínú ìwé mímọ́ ẹsẹ̀ kan sọ wípé Ọlọ́run òwú ni mí that is pé Ọlọ́run náà ò fẹ́ ráìfà báwọn ọkùnrin ṣe ń jowú sí ara ìyàwó wa báwọn obìnrin ṣe ń jowú sáwọn ọkọ wọn òun lọ́lọ́run náà jowú sáwọn èèyàn tó dá sílé ayé. ó dẹ̀ wà kọ́mọ̀ láàrin àwọn tó jẹ́ wípé wọ́n gba Jésù Kristi ní ọ̀sọ̀gbọ̀n wọn bí wọ́n síbẹ̀ àwọn lọ́dà gbogbo ẹ̀ lórí rú. ta lẹ́ni tí ó ya fọ́tò Jésù kí ló kàn tó ya fọ́tò Jésù ṣé photographer ti wà láyé Jésù ni ta lẹ́ni tó ya gbogbo fọ́tò wọn ànábì ṣé photographer ti wà ní ayé wọn ó ti wà gbáyé wọn ni Mósè ta lẹ́ni tó ya fọ́tò ẹ̀ Dáfídì ta lẹ́ni tó ya Joseph ta lẹ́ni tó ya Peter ta lẹ́ni tó ya Stephen ta lẹ́ni tó ya Pétérù ta lẹ́ni tó ya. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ bá wa like ẹ bá wa share kìsì bá comment lágbọ́rọ̀ lọ́wọ́n bá ojú tẹ́ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé gẹ́gẹ́ bí ẹ ti mọ orúkọ ìkànnì wa yìí Òkodoro ọ̀rọ̀ ni gbogbo nǹkan tí ẹ bá gbọ́ nígbà yìí ẹ gbọ́dọ̀ mọ̀ wípé a ò ṣe é nítorí èrè kankan bí kì í ṣe nítorí pé ká lè fi máa mọ̀ pé nǹkan tá a sọ yìí òtítọ́ ni o òtítọ́ ọ̀rọ̀ tó yàtọ̀ sí irọ́ ni kí ló jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí ni wípé mo sọ ọ̀rọ̀ kan kọjá láàrin àwa Kristẹni gẹ́gẹ́ bí àwọn kan sọ pé
olùṣọ́ àgùntàn ni àwọn tèmi náà wá sọ fún wọn pé olùṣọ́ àgùntàn náà ni èmi náà tí mo mọ iwájú bíbélì tí mo sì mọ ẹ̀yìn ẹ̀. mo bèrè ńgbà náà wípé ta ni ẹni tó mọ ibi tí wọ́n kọ sínú bíbélì pé déètì ìyẹn December 25 òun ni ìgbà tí a bí Jésù Kristi olúwa wa. mo tún wá sọ wípé kí ni ẹ̀rí tó fún wa wípé ní ọjọ́ kẹjọ tí a bí Jésù Kristi tí ń ṣe January 1st pé ẹ̀rí wo ló fún wa nínú bíbélì pé ìgbà yẹn gangan ni ọdún tuntun wa. gẹ́gẹ́ bí àtẹ̀tìmọ̀ wípé àwọn mùsùlùmí àwọn ẹlẹ́sìn kejì wa wọ́n ní òǹkà kàlẹ́ndà tiwọn bí a ṣe wà ní January ìlísìn ọ̀hún sí ní January nínú òǹkà oṣù mùsùlùmí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwa kìrìsìtẹ́nì a ò sí ní January a ní òǹkà tiwa tó jẹ́ òǹkà oṣù tiwa. kí ló dé tí àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn àwọn wòlíì àwọn olùṣọ́àgùtàn àwọn evangelist àwọn pásítọ̀ kí ló dé tí wọ́n lè sọ fún wa wípé oṣù báyìí ni oṣù wa. àwọn kan àti ẹ̀tìlẹ̀ máa sọ pé máàṣì òun ni ọdún tuntun máàṣì ni ọdún tuntun bọ́ sí tí a sì ń lọ ṣe ọdún tuntun ní January. ìyẹn dúró bẹ́ẹ̀ nínú fọ́nrán yẹn mo wá béèrè wípé ta ni nínú fọ́nrán yẹn mo wá béèrè wípé kí ni orúkọ ẹni tó ya fọ́tò fún Jésù tá a fi ń lọ gbé fọ́tò kan káàkiri pé fọ́tò Jésù lélẹ́yìí. nínú Facebook ọ̀gbẹ́ni kan jáde aráàlú òyìnbó tí orúkọ ẹ̀ jẹ́ Robert Powell. Robert yẹn normal Robert ROBERT tí Powell yẹn jẹ́ POWELL Robert Powell tó kéjàjarè ń gbà yẹn pé ẹ jọ̀ọ́ ẹ má bà yé òun jẹ́ wọ́n sanwó iṣẹ́ fóun ni òun tẹ̀ ṣiṣẹ́ òun ẹni bá ti gbowó iṣẹ́ dandan ni kí ó ṣiṣẹ́ owó tó gbà. gbogbo wa láti lẹ́tọ̀ọ́ gbogbo wa láti tọ́ sí láti ṣiṣẹ́ torí pé àtẹ̀wọ́ ẹni kì í tọ́ ní jẹ ní àwọn Yorùbá wí. ọ̀gbẹ́ni yẹn sọ wípé ẹ má jẹ́ kí òun kàgbàkò níwájú Ọlọ́run nítorí pé tóun bá dé ṣọ́ọ̀ṣì tóun bá dán wọn lé àwọn ṣọ́ọ̀ṣì kéréje òun á máa bá fọ́tò òun bẹ̀ tó máa kọ Jesus is Lord. òun ò ṣe Jésù o actor lòun òun àtì ni owó iṣẹ́ tóun gbà òun ni òun ṣe. ṣùgbọ́n àwọn èèyàn wa wọn ò tún gbọ́ náà kọ́ tiẹ̀ wá wò yí pé Olúwa ìyẹn Ọlọ́run wa ó fún Mósè ní òfin. nínú òfin yẹn ló sọ yí pé ìwọ kò gbọdọ̀ ya èrèkéré fún ara rẹ. nínú òfin yẹn ló fi sọ wípé ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ tú ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi àti ìwọ kò gbọdọ̀ ya èrèkéré fún ara rẹ. èrèkéré lẹ yà fún ara yín gbogbo ẹ̀yin tẹ́ bá ń pe fọ́tò Robert Powell ní Jésù Kristi olúwa wa. ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. ìwọ tó bá ti ń pe Jésù Kristi olúwa wa ní ọlọ́run ó ti ń fi ẹlòmíì ṣe ọlọ́run nìyẹn. ìwọ tó bá ń pe Jésù Kristi olúwa wa ní ọlọ́run ó ti ń jẹ́ kí ọlọ́run kó máa lórogún torí pé nínú bíbélì nínú ìwé mímọ́ ẹsẹ̀ kan sọ wípé ọlọ́run òwú ni mí. that is pé ọlọ́run náà ò fẹ́ ráìfà báwo ọkùnrin ṣe ń jowú sí ara ìyàwó wa báwo obìnrin ṣe ń jowú sáwọn ọkọ wọn òun lọ́lọ́run náà jowú sáwọn èèyàn tó dá sílé ayé. kí ló dé tá máa pe ẹlòmíì ní ọlọ́run? Jésù Kristi olúwa wa kì í ṣe ọlọ́run. nígbà tí John the Baptist tó ń ṣe ìrìbọmi fún Jésù Kristi olúwa wa ẹ̀mí ọlọ́run tú jáde sí ara àdàbà ó fò wá ìyẹn dove ó fò sí èjìká Jésù Kristi olúwa wa. ohùn kan jáde látọ̀run pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tiẹ̀. ṣé ẹ̀mọ̀ pé ọlọ́run ti là á that is pé eléyìí ni àyànfẹ́ mi ẹni tí mo yàtọ̀tọ̀ tó yàtọ̀ sí bí mo ṣe dá ẹ̀yin gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ṣe máa ń sọ wípé bí ọlọ́run ṣe dá ànábì Muhammad ó yàtọ̀ sí bó ṣe dá gbogbo wọn tó kù bẹ́ẹ̀ náà ni bí ọlọ́run ṣe dá Jésù Kristi olúwa wa ó yàtọ̀ sí àwa tó kù. bí a ṣe bí Jésù
a ò bí ẹnì kankan bẹ́ẹ̀ mọ́ láyé, a ò sì ní bí ẹnì kankan bẹ́ẹ̀ títí ayé máa fi parẹ́. Tí ẹ bá wá gbàgbé Maria wúndíá, ṣe mọ̀ pé wúndíá nílẹ̀ Yorùbá a ní wúndíá ní wúndíá Sisi ló ń jẹ́ bẹ́ẹ̀. Wúndíá tí ò tí bàlágà, tí ò tí jábàlé, ó wá wò pé ohun tí tóun ṣì wà nílé, báwo lòun ṣe máa lóyún tóun máa bímọ. Àṣẹ bí Ọlọ́run ṣe rán Gabriel sí Maria, Ọlọ́run ti rán Gabriel sí Jósẹ́fù wípé àfẹ́sọ́nà rẹ yóò lóyún yóò ti bímọ. Ọlọ́run wá sọ fún wípé o ò gbọ́dọ̀ dójú ti Maria o ò gbọ́dọ̀ sọ pé mi ì bá sùn o kó tó di pé ó lóyún o ò gbọ́dọ̀ kọ̀ sílẹ̀ torí pé ìdílé rẹ ọmọ ológo kan fẹ́ jáde wá láti bẹ̀. Ṣé gbogbo eléyìí tá a wá sọ sílẹ̀ yìí tó wá tó ká pé Jésù Kristi ní Ọlọ́run? Irọ́ o, ẹ má pé Jésù ní Ọlọ́run. Jesus is Lord. Jésù ní Olúwa. Ẹ jẹ́ kí n la Olúwa yẹn yé wa dáadáa torí pé òpònú pọ̀, àrìndí pọ̀ láàrin àwa Kìrìsìtẹ́nì. Àwa tá máa fi wèrè pè Ọlọ́run á pọ̀ nínú àwa Kìrìsìtẹ́nì yìí. Láàrin ọkọ síyàwó, ọkọ jẹ́ Olúwa sí ìyàwó rẹ̀, bàbá jẹ́ Olúwa sí ọmọ rẹ̀. Nínú ìwé mímọ́ yẹn, nígbà tí Sarah tó bá fẹ́ bá Abraham relate, tó bá fẹ́ bá sọ̀rọ̀, á sọ wípé Olúwa mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni. Ṣé Sarah wá pé Abraham ní pé Ọlọ́run mi? Ó yàtọ̀tọ̀ síra wọn. Ó dẹ̀ wá kọ́mọ̀ láàrin àwọn tó jẹ́ wípé wọ́n gba Jésù Kristi ní ọ̀sọ̀gbọ̀n wọn bí wọ́n síbẹ̀, àwọn ló dá gbogbo ẹ̀ lórí rú. Kí ni ibi tó máa bọ̀rọ̀ lọ ní pé ta lẹ́ni tí ó ya fọ́tò Jésù? Kí ló kàn tó ya fọ́tò Jésù? Ṣé photographer ti wà láyé Jésù ni? Talent tó ya gbogbo fọ́tò wọn ànábì? Ṣé photographer ti wà ní ayé wọn, ó ti wà gbáyé wọn ni? Mose talent tó ya fọ́tò ẹ̀, David talent tó ya, Joseph talent tó ya, Peter talent tó ya, Stephen talent tó ya, Peter talent tó ya. Kò sẹ́ni tó ya fọ́tò wọn, ẹ wá náà gbé èrèkèrè jáde, ẹ wá ń pè yẹn ní pé Jésù. Ẹ ń ṣe ẹ pé àlà máa play video. Òpònú ní gbogbo ẹ̀yin evangelist àtẹ̀yìn olùṣọ́àgùtàn tẹ́ máa ń lọ play photo tẹ́ máa ń play video Jésù ní crusade ní sọjí. Ṣé Jésù lẹ̀ ń wò yẹn? Jésù nìyẹn o, ó fẹ́ gbọ́ wọlé káìsàn rẹ̀ lẹ́kùú o. ẹ yé tọ̀ àwọn ènìyàn jẹ. Ayé ti kúrò ní pé ká máa tanra wa jẹ. ẹ yé lọ play fíìmù kan tí ó wúlò kan ní crusade jamani. Jésù nìyẹn o, ó yá dìde gbàdúrà sọ pé kólúwa kó mọ ìsọ rẹ̀ kú o, òǹtọ́ rẹ̀ jẹ́. Ó bá gbàdúrà ẹ̀dọ̀tún la mẹ́wàá, àìsàn ara ò lè kú o torí pé ẹ ti fi wèrè pè Ọlọ́run. Ṣáà lè mú Ọlọ́run nígàn, ẹ ti mú Ọlọ́run nígàn. Káwá máa sọ fọ́lọ́run pé Jésù nìyẹn o, ṣọlọ́run ò mọ ẹni tó dá, ṣọlọ́run ò mọ ẹni tó ránṣẹ́. Àwa Kìrìsìtẹ́nì yìí ẹ jẹ́ ká tàn àwọn èèyàn jẹ torí pé ká má bàa tàn wá jẹ tá bá déwájú Ọlọ́run. Bíbélì sọ fún wa pé kò sẹ́ni tí ò ní tẹ́sítì ikú, kò sẹ́ni tí ò ní tọ́ ikú o. Gbogbo ènìyàn tá bá ti bínú obìnrin ọlọ́jọ́ kúkúrú ni. Nígbà tá bá wá dọ́run kí la fẹ́ bọ́ lọ́run sọ? Ìyẹn dúró bẹ́ẹ̀. Àwọn ọjọ́ kan máa gbé fọ́tò Jésù, wọn náà wọ́n ṣe dúpẹ́ Jésù, wọn máa gbé bàsíà funfun báyìí, wọn á gbé fọ́tò síwájú, wọn bẹ̀rẹ̀ sí ní kọrin Jésù ti jọba. A mọ̀ pé Jésù ti jọba. Fọ́tò tẹ gbé dání yẹn ṣé Jésù lẹ gbé dání? Àwọn òpònú kan tó máa worship Maria. Ṣé fọ́tò tẹ gbé dání yẹn fọ́tò Maria nìyẹn? Àwọn ọjọ́ kan tẹ máa ṣe eré ni, wọn á lọ máa ṣe eré Robert Powell, wọn á máa kọ Jesus is Lord sí. Ẹ bá máa jẹ pálapàla nù yà lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo fọ́tò tẹ lè gbé káàkiri tẹ́ pé fọ́tò Jésù tẹ́ pé fọ́tò Maria yìí kì máa ṣe Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé fọ́tò yẹn sílé, ẹ ti gbé ère sílé, ẹ ti fi nǹkan míì sí Ọlọ́run. Gbogbo fọ́tò tẹ́ ẹ gbé sílé fọ́tò Robert Powell tẹ́ pé Jésù, ẹ lọ sọ́dà nìkan ẹ sún kẹ́ ẹ kúnlẹ̀ kan ṣe pé kọ́lọ́run dáríjì ẹ ò mọ̀. Ṣùgbọ́n kò doru ọ̀rọ̀ ní ti jẹ́ kó yé yín pé fọ́tò tẹ́ ẹ gbé sílé yẹn o, ẹ ti ya èrèkèrè fún ara yín. Lábẹ́ póòsì tábà póòsì yẹn, àwọn pásítọ̀ kan bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbéra wọn ṣépè. Àwọn òkú bẹ̀rù, àwọn òkú níbẹ̀rù yín torí pé a ti ń jára nkè yín. Àtàwọn pásítọ̀ tó máa láyín pọ̀tọ̀ àwọn èèyàn wá tó máa sọ pé dáàdì gbọ́ wọlé wa báyìí iṣẹ́ lójú là, dáàdì gbọ́ wọlé wọn báyìí iṣẹ́ ni odú sọ̀rọ̀. Ẹ fẹ́ ṣiṣẹ́ ìyanu kó dí sọ̀rọ̀
kí ló dé lọ sí handicap school kẹ́ ẹ lọ kọ́ wọn odi síta kẹ́ ẹ lọ kọ́ wọn abirùn síta ẹ fẹ́ jẹ́ kí afọ́jú kó ríran kí ló dé lọ sí sábó kẹ́ ẹ lọ kọ́ wọn awúsá tójú wọn ti fọ́ láti bí 100 ọdún jáde kẹ́ ẹ lajú afọ́jú ẹ fẹ́ jókòó dìde kí ló dé lọ sí mọ́ṣúárì gbogbo òkú tó ti kú kẹ́ ẹ lọ jí dìde ẹ wá import àwọn èèyàn tó àgọ̀ wọ́n wá lọ bíbá pásọ̀ yẹn gbóná pásọ̀ yẹn ṣe kíni kan ọ̀rọ̀ Ọlọ́run ti kó ní rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ṣe kíni ọ̀rọ̀ Ọlọ́run bíbélì ní pé ẹ má ṣe jẹ́ kí á tọ́ ìjẹmọ́ ẹ̀yin èèyàn tẹ́ bá fẹ́ jẹ́ kó tọ́ ìjẹmọ́ ẹ̀yin náà yé tọ́ra yín jẹ lórí ìkọ́sọ́ lẹ́sìn dáhùn kí ló orúkọ photographer tó ya Jésù ẹ̀sọ́ sábẹ́ kọ́mẹ́sọ̀sọ̀ kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fáwa ó kó dúró ọ̀rọ̀ ní mídíà ire o.